Aláròyé máa wí o. Ohun táwọn ajínigbé ṣe fún bàbá àti ọmọ rẹ̀ nílùú Ìràwọ̀ yìí burú jáì. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí, inú àìrójú ni ìdílé kan tí wọ́n ń pè ní Alẹ́ṣinlọ́yẹ́ nílùú Ìràwọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ wà pẹ̀lú bí àwọn ajínigbé ṣe yìnbọn mọ́ ọmọ ọdún mẹ́wàá kan lẹ́yìn tí wọ́n jí bàbá rẹ̀ gbé ní tipátipá. Lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2026 yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé nígbà tí àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà lọ ká àwọn Alẹ́ṣinlọ́yẹ́ mọ́ inú ilé wọn nílùú Ìràwọ̀ tí wọ́n sì fi bàbá náà pẹ̀lú ọmọbìnrin rẹ̀ dá ìpayà sí àwọn mọ̀lẹ́bí wọn lọ́rùn pẹ̀lú bí wọ́n ṣe jí ọkùnrin náà gbé tí wọ́n sì sọ ọmọbìnrin rẹ̀ dẹni tí wọ́n ń bẹ Ọlọ́run fún pé kí ìbọn tí wọ́n yìn mọ́ ó má ṣe gbẹ̀mí lẹ́nu rẹ̀. Gẹ́gẹ́ bá Aláròyé ṣe gbọ́, ó pẹ́ tí wọ́n ti ń ṣọ́ bàbá oníṣòwò epo rọ̀bì náà tó ń jẹ́ Alhaji Wasiu Alẹ́ṣinlọ́yẹ́ kiri ṣùgbọ́n tí òun kò mọ̀. Láti ọjà Akárà nílùú Àgọ́ Àrẹ ni wọ́n ti ń fi mọ́tò tẹ̀lé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lẹ́yìn títí tó fi dé ilé epo rẹ̀ tó wà nílùú Àgọ́ Àrẹ ṣùgbọ́n tí wọn kò ṣe bí ẹni wípé wọ́n ń gbèrò aburú kankan sí i. Nígbà tó délé, bó ṣe sọ̀kalẹ̀ nínú mọ́tò tirẹ̀ kàkà kó wọ inú ilé lọ, inú ọkọ̀ míì tó jẹ́ tàwọn ajínigbé ló kó sí. Ìdí ni wípé níṣe làwọn èèyàn náà tẹ̀lé wọ inú ọgbà ilé náà tí wọ́n sì pàṣẹ fún un pé kó wọ inú ọkọ̀ náà kí àwọn ó tó fi ìbọn tí wọ́n nà sí lágbárí fọ́ orí rẹ̀ dànù. Níbi tí wọ́n ti ń ṣe èyí lọ́wọ́ ni wọ́n ti yìnbọn mọ́ ọmọbìnrin bàbá náà tó ń jẹ́ Modinat Alẹ́ṣinlọ́yẹ́, ọmọ tí kò ju ọmọ ọdún mẹ́wàá péré lọ. Bẹ́ẹ̀ làwọn àlejò ọ̀ràn náà sọ ìdílé Alẹ́ṣinlọ́yẹ́ sínú ìdààmú ọ̀nà méjì. Ọ̀tọ̀ ni wọ́n ń du ẹ̀mí ọmọ kékeré tí wọ́n yìnbọn mọ́, ọ̀tọ̀ tún ni bí wọ́n ṣe ń dààmú lórí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó náírà tí wọn yóò fi gba bàbá lọ́wọ́ àwọn ajínigbé. Aláròyé gbọ́ wípé wọ́n ti rí ọta ìbọn tó wọlé sí ọmọ náà lára yọ. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí ló sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní ìwádìí tí ń lọ lọ́wọ́ láti gba ọkùnrin oníṣòwò náà sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní ọta ìbọn 3 ni wọ́n yọ lára ọmọdébìnrin tí wọ́n yìnbọn mọ́ náà. Bákan náà làwọn ọlọ́pàá tó ń tọpinpin ìṣẹ̀lẹ̀ yìí rí fìlà 3 tó ṣí bọ́ sílẹ̀ lórí àwọn ajínigbé ọ̀hún níbi tí wọ́n ti ń gbìyànjú láti jí bàbá oníṣòwò epo náà gbé. Alukoro ní ìwádìí alágbára tí ń lọ lọ́wọ́ láti rí dájú wípé a yọ ẹnìyẹn kúrò nígbèkùn àwọn ajínigbé láì farapa. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.